Ẹ̀yin tèmi ẹ mà káàárọ̀ o, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú bí gbogbo rẹ̀ ṣe rí, ṣẹ̀ṣẹ̀ ń lọ. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ẹ̀yin tí ẹ ń like, tí ẹ ń comment, tí ẹ dẹ̀ ń share fídíò wa, tí ẹ ń share àwọn fídíòs tí a bá ti ṣe. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú nǹkan tí ó gbé wa wá bí ìjẹ́ Sam Larry ìjẹ́ ó ti kú tàbí ó sì wà láàyè. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ lénìí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń jáde, wọ́n ti ń sọ wípé Sam Larry ó ti kú o látara wípé ó ní very fatal accident kan. Ó ní accident tí ó jẹ́ wípé ó serious gidi. Ẹ̀yin tèmi kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká máa gbàdúrà wípé ọjọ́ tí ebi bá ń pọ̀nà kí a má ṣe rìn lọ́jọ́ náà. Ọjọ́ tí ọ̀nà bá ń mu ẹ̀jẹ̀ kí a má ṣe rìn lọ́jọ́ náà. Ẹ jẹ́ ká máa gbàdúrà yìí ní àràárọ̀ tí a bá ti ń jí, tí a bá ti fẹ́ jáde lọ wá nǹkan tí a máa jẹ. Ká sọ wípé gbogbo bí a ṣe ń wá nǹkan tí a máa jẹ báyìí kí a má ṣe pàdé ohun tí yóò jẹ wá. Ẹ̀yin tèmi àdúrà yìí ó serious gidi gan. Àdúrà tí ó yẹ kí a máa gbà ní. Ẹ̀yin tèmi ní pápápá ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ yìí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n ṣe ń sọ wípé arákùnrin ọ̀hún ó ti jáde láyé, ó ti gbẹ́mìí mì bí látara wípé wọ́n ní wípé ó ní accident, wípé wọ́n ti máa gé ẹsẹ̀ rẹ̀ ni, wọ́n ní wọ́n máa gé ẹsẹ̀ rẹ̀ méjèèjì. Àwọn nǹkan tí à ń gbọ́ nìyí láti ẹnu ìjẹta síbí, wọ́n náà máa gé ẹsẹ̀ Sam Larry ni o. Arábìnrin tí wọ́n mọ̀ tí a mọ̀ sí Kẹ́mi Olúnlọ́yọ̀, òun ló gbé ilé yìí jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló tún sọ wípé arákùnrin yìí ó ti kú. Wọ́n ní Sam Larry wípé ó ti kú o. Àwọn kan tiẹ̀ post rẹ̀ bóyá lóòótọ́ ni àbí irọ́. Wọ́n ní Naira Marley wípé ó tiẹ̀ post rẹ̀ fúnra rẹ̀. Ẹ jẹ́ ká ka nǹkan tí arákùnrin ọ̀hún tí ó sọ nínú post ọ̀hún. Ó ní rest in peace my brother Sam Larry. Sam Larry refused to respond to treatment. Bóyá AI ni o, bóyá wọ́n tún edit rẹ̀ ni o, a ò mọ̀. Bóyá lóòótọ́ ni Naira Marley ó sọ̀rọ̀ yìí, àwa ò mọ̀ o. Ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ báyìí? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ wípé kí a gbìyànjú láti máa gbàdúrà wípé kí Ọlọ́run kí ó máa ṣọ́ àti lọ àti bọ̀ wá ní ojoojúmọ́ ayé. Ẹ̀yin tèmi ṣé tí a bá ti ń jà ṣe bí ká kú ni? Bí àwọn kan ṣe tún kọ́mẹ̀ntì, àwọn kọ́mẹ̀ntì tí ò make sense, tí wọ́n sọ wípé arákùnrin yìí tí a mọ̀ sí Mohbad ló ń pe arákùnrin tí a mọ̀ sí Sam Larry o. Wọ́n ní Mohbad ló ń pè é wípé iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ń jẹ kíníkan. Ẹ̀yin tèmi èmi ò rí wípé gbogbo àwọn kíní yìí ṣe ó necessary ni. Ṣé gbogbo àwọn kíní yìí dà ni? Kò make sense now. Ṣé tí a bá ti ń jà ṣe bí ká kú ni? Kò dáa. Ẹ̀yin tèmi kí lẹ lérò nípa fọ́nrán yìí? Kí lẹ lérò? Ìjẹ́ Sam Larry ṣì wà láyé? Ìjẹ́ ó ti kú? A ò tiẹ̀ mọ̀. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ nínú comment section kan tí ẹ̀yin bá lérò. A máa fi post tí àwọn èèyàn sọ wípé Naira Marley post, a máa fi sí òkè fídíò yìí báyìí kí ẹ máa wò ó, kí ẹ dẹ̀ rí wípé kì í ṣe pé bóyá àkànjókòó tí fírémù irọ́. Ẹ̀yin tèmi a kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí tí a mú wá fún èrè. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button rí lójú gbogbo àmàrí. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.